ẹ̀yin tèmi ṣe dáadáa ni mi bá yín o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní tẹ́ bá ti ní àǹfààní láti máa wò ètò yìí. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ ti tèmi jẹ́. Adẹ̀kú ọjọ́ mẹ́ta. Mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn màmá mi ẹ̀yin tẹ́ ń pè mí yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ibi ò ní ṣẹlẹ̀ sí, kò ní ṣẹlẹ̀ sí èmi náà. Àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí lágbára lọ́wọ́ Ọlọ́run á bá dá ọwọ́ ibi dúró. Nǹkan tí ò jẹ́ kí n wá lẹ́yìn bí ọjọ́ mẹ́ta ń lọ bí èèmọ́ọ̀tì báyìí. Gbogbo àwọn tí wọ́n bá wa rajà náà mọ ọ̀rẹ́ mi yẹn télọ̀ ni. Gbogbo aṣọ tẹ́ rí pé mo máa ń wọ̀ yẹn, gbogbo aṣọ tẹ́ rí pé a máa ń rán tà yẹn, òun ló máa ń rán. In fact, àwọn bí télọ̀ bíi 6 ni mo ní, but ó nìkan ni mo wò pé yes. Èèyàn bíi tiẹ̀ ó máa ṣọ̀wọ́n o. Lágbára lọ́wọ́ Ọlọ́run, irú nǹkan tó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ sí ẹnì kankan wa, àdẹ̀ní rí bí. Òun ni ó ṣe aláìsí, òun ló ṣe aláìsí. Ní ọjọ́ Sátọ̀dé, ọjọ́ tí ó kù ọ̀la tó máa kú yẹn, ló wá gbé aṣọ nílé. Ó ti kó lọ sí sáìtì ẹ̀ ní sáìdì tó wù yẹn ní ibi tó kọ́lé sí. Ó ṣe kó lọ bẹ̀ kò ju 2 months lọ. So a máa ń kó aṣọ like 20 pieces, ìgbà míì 30 pieces. Tó bá ti kó yẹn lọ, ó lè jẹ́ bí 2 weeks ni ó máa fi rán aṣọ yẹn, á tún dá padà. Ìgbà míì a week. Eléyìí tó wá kó ní ọjọ́ Saturday, ó tiẹ̀ wá ní, ó kú òǹbí ní around 6 o'clock lálẹ́. Ó wá a kó aṣọ 18 pieces fún. Eléyìí tí ó bá àwọn customer rán àti eléyìí tó bèmí náà rán. Eléyìí tí mo wọ̀ ní ìsìn òun náà ló rán. Gbogbo tẹ́ bá rí lọ́rùn mi, gbogbo àwọn customer wa ló ìdajì àwọn customer tó bá rajà ni wọ́n mọ̀. Bí wọ́n kò lè ránṣọ fún yín kẹ́ ẹ complain láíláí. So bó dẹ̀ ṣe gbáṣọ yẹn lọ lọ́jọ́ Saturday nìyẹn. Everything tó ìgbà tó ti kó lọ sí tó jìnnà yẹn, gbogbo owó ẹ̀ jẹ́ 200 àbí ó jẹ́ 180, ó jẹ́ 150 o, máa ń san, máa dẹ̀ tún fi 5,000 lé torí bẹ́ẹ̀ engine. Ọjọ́ mo dẹ̀ settle ẹ̀. Ó lọ ra nǹkan tó máa fi sí àwọn aṣọ ẹ̀ ní kọ̀tù. So ó dẹ̀ lọ, ó dàbọ̀. Ó ní tó wá di Saturday tó tẹ̀lé òun máa kó àwọn aṣọ yẹn wá. Mo ní no problem. Ó wá di Sunday, bí ọmọ ẹ̀ ṣe pè nìyẹn, ló bá ní màmá òun ò sọ̀rọ̀ mọ́. Mo ní màmá ò sọ̀rọ̀. Wọ́n fi mí lẹ̀ jàre. Eléyìí ti bẹ̀rẹ̀ tiẹ̀ rẹ̀. Ó ní màmá ò sọ̀rọ̀ mọ́. Mo ní jí wọn náà, ó ní wọn ò sọ̀rọ̀ mọ́. Ọmọ ẹ̀ ṣáà lò mọ́, àwò pé kò ń sọ̀rọ̀ mọ́. Wọ́n á pe nọ́mbà títí ẹ̀ kò gbé. Ó wá pẹ́ díẹ̀, ọmọ ẹ̀ wá pè padà. Ó wá ní nọ́ọ̀sì gan wà níbí, ẹ bá mi gbé fún nọ́ọ̀sì. Mo ní ẹjọ́ nọ́ọ̀sì kí ló ṣẹlẹ̀? Nọ́ọ̀sì ní láti tó tẹ̀ ti délé ayé òun tí ìrú kú báyìí rí o. Ó ní ẹ̀gbẹ́ ilé àwọn gangan ní ilé tó ń gbé. Ó ní láàárọ̀ tó ń dẹ̀ lọ church, ó lóun rí wọn tó ń fọṣọ. Ó ní àmọ́ mi ẹ̀ ń fọṣọ náà. Mo ń fọṣọ ní jàre pé òun fẹ́ sáré fọṣọ ní aṣọ ẹ̀ náà pọ̀. Ó ní kò ju 30 minutes tó ń dé ṣọ́ọ̀ṣì lọ́mọ ẹ̀ pé nọ́ọ̀sì ẹ̀ máa bọ̀ tó dẹ̀ máa débẹ̀. Ìgbà ọmọ yóò tí mọ̀ pé màmá òun ti kú, ó kọ̀ pé màmá òun ò sọ̀rọ̀ mọ́, ipa ara wọn dẹ̀ tutù. Pẹ̀lú àwọn pé ṣé ẹni ò lè kú báyẹn náà. So bó ṣàṣẹ wá di pé nọ́ọ̀sì sọ pé mọ́mí ẹ má jẹ́ ń parọ́ fún yín o, woman yìí ti kú o. Mo ṣe pariwo nípa irú kú wo nìyẹn. Ó ní wọ́n ti kú. Ó ní in fact ó ní gbogbo wọn àtẹsẹ̀ ń tutù báyìí pé wọ́n ti kú o. Bẹ́ẹ̀rù ṣe bà mí mà nìyẹn o. Mo rò pé ṣé bí èèyàn ṣe ń kú nìyẹn. Even lọ́jọ́ yẹn on the 1st, ó tẹ̀sí happy new month. Ó ìsẹ́ndì ẹ̀ sí mi ní bí àrán 7 yẹn. Tó ìgbà tí máa di mẹ́sẹ̀jì ẹ̀, mo ti rí òun náà ó tẹ̀sí ní happy new month sí mi. Àmọ́ lẹ́yìn tó tẹ̀sí gbogbo èèyàn dẹ̀ sọ pé ó sẹ́ndì sí àwọn. Bá ṣe lùsì télọ̀ wa nìyẹn o. Àwọn tí wọ́n dẹ̀ gbọ́, mo dúpẹ́ lọ́gbà ẹ̀ tẹ́ fún ránṣẹ́ sí àwọn ọmọ ẹ̀. Tó ní àwọn èèyàn, ibi táwọn èèyàn láìkì woman yẹn dé wọ́n rírí o. Woman kan wà ní Amẹ́ríkà bẹ́ẹ̀, màmá yẹn sanra gan. Màmá yẹn pè mí, ó ní aṣọ kan tí mo wọ̀, aṣọ yẹn fine báyìí. Ìró àti blouse ni. Ó ní black bí báyìí, gbogbo èèyàn àwọn bíi 4 tẹ̀tí wọn. Woman wa lóun láìkì, ó ní but kò sí télọ̀ tó ń gẹ̀ẹ́tì aṣọ òun. Ó ní bó ṣe ó dẹ̀ ti pẹ́ tóun ti ránṣọ. Àmọ́ mọ́mí mo ní ẹni dẹ̀ máa gẹ̀ẹ́tì aṣọ yín o. Mo no try. Mo ṣe sọ wọ́n ní àkíyèsí consent measurement. Woman yẹn tẹ́ bá rìn, òun ló ń bá woman yẹn ké ni. Torí ó rìn aṣọ bíi 6 sí ọwọ́ mi tó ní kí n gbé fún. Woman yẹn ní tabo lòun ti fẹ́ rí télọ̀ tó máa bá òun máa ránṣọ báyìí pé bí woman bẹ̀rẹ̀ sí ní sunkún. Ó ní látọjọ́ tóun ti délé ayé, ó lóun ríyàn tó ránṣọ tó bí obìnrin ṣe ránṣọ. Lè gbé aṣọ fún kí customer complain láyé kì í ṣayé ìkọ́.
bí àdẹ ti lọ àwọn tẹ́lọ̀ mi nígbà kan tí mo ti mọ woman ní ìsìn more than 30 years àjọṣe kékeré ni ní àwọn tí mo gbàgbé wípé torí aṣọ máa ń pọ̀ lọ́wọ́ ẹ̀gbẹ́ ó máa ń pẹ́ mo lọ gbàgbé fáwọn tẹ́lọ̀ kan wàhálà ìtẹ̀lẹ́ máa ń dáṣọ padà tẹ́ ẹ̀mẹ́rin kan tó gẹ̀ẹ́tì wọ́n bá tún gẹ̀ẹ́tì ẹ̀gan mi ní wọ́ n bá ti wọlé ẹ̀kan náà màá pọ̀ tẹ̀ torí ó máa sún mi wọn ò ní gẹ̀ẹ́tì ẹ̀ bí kíbi kan fò sókè bí kíbi kan fún òun nìkan ní tó yẹ kó bá ránṣọ fún yín ìbá ni bí ọlọ́jọ́ ṣe bọ́lọ́jọ́ ṣe bó ṣe kú nìyẹn o bọ́lọ́jọ́ ṣe dé sí nìyẹn o ikú ẹ̀ ó dùn àwọn ó dùn mí gan lágbára lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́run kó tẹ́ sí afẹ́fẹ́ rere lágbára lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́run bá mi dá àwọn ọmọ ẹ̀ sí so bí ó ṣe jẹ́ nìyẹn ló jẹ́ kí kẹ́ ẹ rí mi o tó gbogbo bó ṣe kú yà á ń lọ sí ọ̀dọ̀ ẹ̀yẹn ẹ̀ mọ̀ a lọ ń ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe ọjọ́ mẹ́jọ náà a lọ fọ́tán gbogbo ẹ̀ a ṣàgbọ́dọ̀ máa yọjú a lè fa àwọn ọmọ yẹn sì kéré a lè fa àwọn ọmọ yẹn lẹ̀ so òun ló jẹ́ kẹ́ ẹ rí mi níta lágbára Ọlọ́run kọ́ lọ́n dẹ̀ mi wá sí òun mo fi máa ń sọ fún ẹ̀yin tèmi ìjà ok hold on ìjà ṣòro ó jà ìjà ṣe kí ni ó ṣòro ó jà láyé ní ẹni tí ó ìwà lọ́jọ́ ẹsẹ̀ rẹ̀ ló fi rìn ó ìṣerun ó ṣerun ó ṣe gbogbo nǹkan gbogbo ayé ló rí pé kìíní kò sí kìíkan kò ṣe kò mọ̀ ń bèèrè ọmọ ẹni kódà àwọn ṣe jọjọ rojọ́ láàárọ̀ yìí àwọn jọjọ ṣe ogó ní títàn fẹ́ mu gan ìbá lórí tébù so ìjà ẹjọ́ tó Ọlọ́run ẹ jẹ́ kí a máa ṣọ́ra ṣe ń bá sọ wípé ìjà ò da ìjà ò dọ́là á dàbí pé èèyàn ń fọ́nbù ní àbí èèyàn ń bẹ̀rù kò sẹ́ni tó ń bẹ̀rù o èèyàn máa ń bẹ̀rù àkóbá àdábá kí Ọlọ́run má jẹ́ ká rí tẹ bá dé kirikiri ọ̀pọ̀ èèyàn tí rúkọ báyìí ti gbé lọ sí kirikiri ló pọ̀ jù tó yẹ pé wọn ọmọ mẹ́sẹ̀ ẹni tó ti fẹ́ kú irú ẹni báyìí kéèyàn bá jáde ọjọ́ sátọ̀dẹ̀ pé wàá rí olórí burúkú olóṣì wàá kúkú ìyà wàá ṣe gbẹ mọ́tò máa pẹ́ tó bá kú báyẹn ẹnìyẹn náà máa lọ mú o ẹ jẹ́ kí a ṣọ́ra máa ṣe o lórí ẹ jẹ́ ká ṣọ́ra máa ṣe o Ọlọ́run á dá àwa tó kù sí o lágbára lọ́wọ́ Ọlọ́run náà máa dẹlẹ̀ rí fún Ọlọ́run máa bá bu yẹ̀pẹ̀ burúkú kúrò lójú ẹ̀ ikú ẹ̀ dùn mí gan-an tó rọmọ kékeré ni kò yí dàgbà ó ṣe ní láàánú pé ó jìyà because ìyá ló fi kọ́lé ẹ̀ yẹn ọjọ́ blọ́ọ̀kù 5,000 ọjọ́ onítẹ́ ló fi kọ́lé yẹn tó dẹ̀ dẹni tó ń kó lọ bẹ̀ kò èlò 2 months ń bẹ̀ ẹ̀ rí pé ó ní agbára yìí tèmi ẹ̀ rí pé ó ní agbára kò èlò 2 months ń bẹ̀ kò gbádùn ẹ̀ rárá ó ti kú o ilé wà ń bẹ wọ́n tilẹ̀kùn bẹ̀ tó àwọn èèyàn ò lè dá gbé bẹ̀ yẹn àwọn ọmọ yẹn kéré wọ́n ti bẹ̀ ń sìn ibẹ̀ wà ń títì pa so Ọlọ́run lọ́jọ́ ní a fi ṣọ́ ẹ̀ a fi ṣọ́ wa lágbà lọ́wọ́ Ọlọ́run so kò ó ṣe jẹ́ nìyẹn ní apá ibẹ̀ yẹn gbogbo ẹni tẹ̀dẹ̀ ń fowó ránṣẹ́ sáwọn ọmọ ẹ̀ mo dúpẹ́ gbogbo ẹni tẹ̀ bá lè fẹ́ gbogbo ẹ̀yin télọ̀ tí ṣé ní kò lọ pé ẹtọ jẹ́ gbogbo ẹ̀yin télọ̀ náà gbogbo ẹni tó bá ránṣẹ́ tẹ̀ bá ìfẹ́ ṣàwọn ọmọ ẹ̀ láàánú àwọn ọmọ ẹ̀ kéré àyè wà àyè gbogbo àwọn tó rí pé mo post ẹ̀ sí WhatsApp tó jẹ́ pé ó máa bá gbogbo náà fowó ránṣẹ́ sáwọn ọmọ yẹn a dúpẹ́ lọ́wọ́ yín a appreciate yín so bó ṣe jẹ́ nìyẹn nínú àwọn ọmọ ẹ̀gan àwọn méjì sì ń lọ school nù wọn ìkan ti jáde ní ìmọ̀ bọ́n ṣe fẹ́ ṣe wọn ò ní bàbá obìnrin nìkan náà ló ń ṣe gbogbo ẹ̀ in fact àánú àwọn ọmọ yẹn ṣe mí lẹ́yìn ìgbà tó ń kú yìí náà nǹkan tèmi náà lágbára mo ń ṣe fún wọn gbọ́dọ̀ ṣe tó obìnrin yẹn jẹ́yàn gidi ó jẹ́yàn tó yẹ pé ọdún wà fún mi pé ọ̀la ni mo máa gbáṣọ wá ọ̀la yẹn ò níyẹ̀ mi ìrú tiẹ̀ rí tó bá ní mọ́mí dámì sáwọ́dẹ máa gbáṣọ wá sátọ̀dẹ̀ yẹn ò níyẹ̀ ó dẹ̀ máa ránṣẹ́ tó máa tẹ́yìn lọ́rùn àmọ́ ìrì mí ìsẹ̀ ẹ̀ ó dùn mí gan ó dùn mí bá ní nǹkan ikú ẹ̀ dùn mí ó ká mi lára gan nǹkan tó lè jẹ́ ká mi lára ni pé ó jìyà ó kọ́lé yẹn wọn jẹ́ kó rí bí gbé bẹ̀ tí kú tọ́lọ́jọ́ fi dé òun ló tún wá ń dùn mí pé tó ní ayé èèyàn máa ṣe wàhálà á tó stage kan pé kó jókòó kó dúró síbẹ̀ pé yes èmi náà dẹni tó kọ́lé tẹ́ni ẹ̀dẹ̀ máa wá kú so gbogbo nǹkan báyìí ló ń pa mí lẹ́kún fún a rẹ̀ dúpẹ́ pé àwọn ọmọ ẹ̀ wà láyé wọ́n wà láàyè kọ́nà bá dá àwọn ọmọ ẹ̀ sí bó ṣe jẹ́ nìyẹn gbogbo àwọn tí wọn ò tí ì mọ̀ tó jẹ́ kó ti bá ránṣọ rí ibi náà ti máa rí torí gbogbo èèyàn náà ló máa wo kíní yẹn so ẹ ṣe so eléyìí tí mo tún fẹ́ sọ ni wípé kọ́nà ẹ̀yin òbí ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ wa wí tá a bá bímọ ní kékeré ní kékeré ní kẹjẹ ká ti máa pẹ́ ka ìrókò
tó bá dàgbà tán ẹbọ ńlá ńlá ẹbọ kàbìtì ló máa gbà lọ́wọ́ ẹni. Nǹkan kan ṣẹlẹ̀ ní àdúgbò wa ní ó ti pé a week báyìí kò tí ì pé a week bóyá bí 5 days ago. Inú ibẹ̀ yẹn lọ kíní yẹn wà pé dání wá fọ́tò ọmọ yẹn bá mi sẹ́ǹdẹ̀ síbì wọ́n bá mi tan jẹ́ ẹ̀yìn obìnrin tí ń fẹ́ máa mú. Ká máa bá àwọn ọmọ wa wí o. Ọmọ ẹ lọ jà níta ó wá fẹjọ́ sì wọ ìyá ẹ̀ nílé bí èmi ṣe tọ́ ọmọ tèmi mo ṣe tọ́ àwọn ọmọ tèmi o. Àwọn ọmọ mi ò ń jà níta kí wọ́n fẹjọ́ sùn mí wọ́n mọ̀ mí wàá fẹ́ kú lọ́wọ́ mi. Mo mọ̀ pé ẹ̀ tí ẹ̀ ń jà ọmọ mi ní sí àwọn ń jà ni mo mọ̀ pé ẹ̀ kì í jà. Ọmọ mi ò jà gọ́bàtẹ̀ wá ẹ̀yọ́kùnrin yẹn ló ní ẹ̀mọ́ tó àwọn ọmọkùnrin tó bá jà gan tó bá fẹ́ fẹjọ́ ẹ̀sùn ó máa sunkún bíi pé ó máa dọ̀bálẹ̀ ní ẹ má lọ fẹjọ́ ń sun o tó mọ̀ pé tó ń bá wá bá mi nǹkan tí máa ṣe fún òní kò ní da rárá. Mi ìfẹ́ kọ́mọdé máa sunkún kó máa jà níta mi láìkí ẹ̀ ó rìn wọ́n ló jẹ̀bi owó ló jàre o fẹjọ́ ẹ̀ lọ sùn òbí ẹ̀ àbí kó wá fẹjọ́ ẹ̀ sùn mí àmọ́ kó lọ máa jà níta yẹn mi ò láìkí ẹ̀. Ẹ wo kó ṣẹlẹ̀ ní àdúgbò ẹ wo orú ọmọ yìí ẹ wo orú ọmọ kékeré ẹ wo ọmọ kékeré ẹ wo dáadáa ìgò tó fi pa èèyàn ló wà lọ́wọ́ ẹ̀yìn ọmọ kékeré ọmọ 17 years àdúgbò wa ló ń gbé. Mo ti ń drive bọ̀ nígbà tí mo ṣì wà ní former house mi yẹn tó jẹ́ pé èrò pọ̀ wájú lé wọn òun ló ń jà lọ́jọ́ ẹ̀ yẹ ẹ bá díẹ̀ ṣe ń ṣe tí yẹn ń support ẹ̀ gbàtà tó máa àwọn boys ẹ̀ máa rojọ́ nígbà tí ẹgbẹ́ náà tó máa ń kí nígbà tó ń wá rojọ́ orí ìjà ẹ̀ tọ̀ náà lọ́mọ ẹ̀ ló lọ wájà ìyá ẹ̀ dẹ̀ dúró sẹ́yìn yẹn bí ó ń lọ bí last year. Eléyìí tó wá ṣẹlẹ̀ yìí òun náà ló tún jẹ̀bi ọmọ ẹ̀ ló jẹ̀bi ó lọ wájà o ọmọ ẹ̀ dẹ̀ ná lọ́dẹ̀ torí pé ó ń jẹ́ ọmọ onílùú lọ́dẹ̀ ní àwọn onígbà o ọmọkùnrin wọn wá ní ó wá wálé ó wá dọ̀bálẹ̀ pé okay o mo lu ọmọ ẹ má bínú. Wọ́n ní ìyá ẹ̀ ló sọ pé rárá òun afọlọ́pàá gbé ẹ bí ọmọ ṣe ń sọ̀rọ̀ ìyá ṣe ń sọ̀rọ̀ bí ọmọ ṣe bí tó pé ìyá sọ pé okay o ìjà tí ẹ ń jẹ́ ẹ̀gbọ́n mi ì nífẹ̀ẹ́ sí okay ọmọ mi má bínú ìwọ náà ó ti wá bí ẹ pé kó má bínú ẹ parí ẹ̀ ṣé ìkútọ́ pé ó ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ yìí ò ní lè máa lágbára láti máa tún máa halẹ̀. Wọ́n níbi tó ti sọ báyìí bí ọmọbìnrin yẹn ṣe lọ gbé ìgò láàrin ìṣẹ́jú àáyá ọrùn báyìí ló ti fún ọmọ tó dẹ̀ pa yẹn gbogbo iṣẹ́ bíbá yìí fọ́níṣọ̀ lọ́mọ yẹn kọ́ ọ̀gá ẹ̀ àwọn ló gba iṣẹ́ yẹn. Ìgbà tó ọ̀gá ẹ̀ máa pè mí òru ló tiẹ̀ pè mí pé nǹkan ṣe kí ló pè mí fún ìgbà tó mi gbé kọ́ lóru ìgbà tó máa dàárọ̀ ló wá ní ó wá ń pe kí lórúkọ ló tiẹ̀ ó ní ọmọ yẹn tó assist pé tó wá báyìí tó ló ní nǹkan tó fẹ́ ṣe níbi abẹ́ AC ni stand AC yẹn ọmọ ẹ̀ ló wá ṣe tó wà ní yàrá so wá ní ó lọ́mọ ẹ̀ ló bá ti kú kí ló pa mọ́ṣẹ̀dọ́ ìwà bí ìjẹta tó wá bá a ṣe pákó sí ìsàlẹ̀ èsì yẹn ó ní mọ́mí wọ́n máa ti pa ta ló pa tàbá wò pé ìzọ́nù ẹ ṣe bọ́ ní ẹ ti pa ẹ lọ́pàá ògbó èsì yẹn náà mo ní kẹ́ ẹ pákẹ́ tó máa bọ̀ ń sàlẹ̀ lókè ó yá lọ pa pẹ̀lẹ́. Ọmọ yẹn ló gún yàn pa báyìí o ọmọ yẹn wà ní kirikiri yẹ ó ti sá kúrò nílé tí ìbá yẹ pé gbogbo àwọn tí ọmọ onílù àyípa àwọn èèyàn tó ń bẹ̀ ilé yẹn ọba ti sún ìyẹ́ ò sí ládùúgbò mọ́ báyìí ọmọ ti wà ní kirikiri. Ẹ jẹ́ ká máa bọ́ ọmọ wa wí kí ló wà nú kí ọmọ ẹ lọ́jà kó wá máa gbèjà ọmọ ẹ ṣé kó lè kó láìkí ọmọ ẹ ní. ilé ọ̀ṣẹ̀ fẹ́ o ọmọ ẹ lọ́jọ́ wá ń gbèjẹ́ yín òun ṣe pé o nífẹ̀ẹ́ ìwọ ó bá yé ẹ̀jẹ̀ ni because bó ṣe máa òun ní ẹni ìyọpọ̀ àtẹ̀wọ́ tó bá jà tẹ́ pé wọ́n máa lọ gbé ọ̀bẹ wọ́n máa lọ gbé fork wọ́n máa lọ gbé ògbẹ́ máa fi bọ́kọ̀ wọn jà àtilé ló ti ń bá wọn lọ wọ́n ti ń jà nílé tíjà wọn máa ń sọ̀pọ̀tì wọn ọmọ ẹ á lọ jà níta iṣẹ́ tó máa fi mọ́mọ ẹ bọ̀dí tó máa lókè já lọ sọ́dọ̀ ẹni ẹ̀ tẹ́ máa bá wọn parí ẹ̀ má jà mọ́ ọmọ èké ni yín ẹ lè pàdé ẹlẹ́niwẹ̀ lọ́la tẹ́ máa fi parí ẹ̀ tẹ́ pé náà àwọn yẹn á yọ ìwọ ìyá ni àwọn ọmọ mi ọlọ́pàá ló máa bá a dá sí i ó máa sún ẹ̀wọ̀n ní ìwọ́kẹ̀ ọmọ ọjọ́ míì ó mọ̀ pé ó máa sọ̀pọ̀tì wá ti lọ jà ọmọ yẹn ti wà ń kirikiri o ọmọ yẹn kú lẹ́sẹ̀ ẹ bá rí mi tẹ gbọ́dọ̀ máa ṣó yín ọ̀nà ò ní jẹ́ tẹ bá rí ẹ̀jẹ̀ tó jáde lára ọmọ yẹn níbi ọrùn báyìí bí iṣan yẹn ó jáde ẹ bá rí ẹ̀jẹ̀ tó jáde ẹ ṣe bóun ní kí tó fi pẹ́ ló wà lọ́wọ́ ẹ̀ yìí náà ọmọ 17 years tó ti pààyàn ẹ jẹ́ ká tọ́ ọmọ wa o ẹ wò ìgò tó fi gún pa nìyẹn ọmọ 17 years
aláfẹ́ kan dẹ̀ nìyẹ́ àwọn ìyá kò nígbà yẹn ni o ẹ jẹ́ ká tọ́mọ wa o ẹ jọ torí Ọlọ́run ṣé ẹ̀tọ́ títọ́ tẹ bá tọ́mọ yẹn òun ló máa jèrè fún yín òun ní ìsìn báyọ̀ ọ̀nà owó lọ ìyá ìfẹ́ fi jèrè ẹ̀ òun à ń kirikiri ìyá ẹ̀ gan kò lè gbélé kò lè gbéta ilé wọn ní ìṣó ti wà ní títì pa kọ́nà kó ṣàánú wa èmi àti yín àníbọ́jọ́ lọ́jọ́ àdẹ̀ ní bímọ tí ò ní gbọ́rọ̀ sí wa lẹ́nu ọmọ yẹn kì í ṣe ọmọ kan kì í ṣe ọmọ ọ̀tá kan lọ títí because kò ń sùn ta tó bá ìyá yẹn ni ó ní fault tó yẹ pé ọmọ ọ̀tá ni jẹ́ pé kò ń sùn ta tó yẹ pé ó máa ń sun gáràjì á mọ̀ pé ọmọ gáràjì eléyìí sì ń sunlé ó ń sun abẹ́ ìyá ẹ̀ bá jẹ́ pé ó farabalẹ̀ ni ọmọ yìí kò ní dórúkọ báyẹn wò ó ti ń sọ̀pọ̀tẹ̀ láti ilẹ̀ sóò bó ṣe jẹ́ nìyẹn o ojú èmi àti yín ò ní rí bí o ẹ jẹ́ ká tọ́mọ wa o ẹ ṣé ní ẹ̀ ni mo fẹ́ polówó Swiss lace tí n bá ṣe ṣó ìtàn bọ̀ ní ìsìn máa polówó àwọn voile lace yẹn àtàwọn aṣọ kéékèèké fún yín nísìn tá a ṣe tán àwọn apolówó Swiss ó ti pẹ́ tí mo polówó Swiss lace fún yín àdẹ̀tí náà àwọn Swiss lace tó fine gan ẹ jọ gbogbo ẹni tẹ́ ń pè wá fún ọjà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ sọ pé ó ti pẹ́ tí búkì ti wá ẹ̀yin wá bá wa rajà mo dúpẹ́ lọ́wọ́ yín o lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní tọrọ jẹ àti jẹ àti mú kò ní bọ́ síbi tó há lágbára lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mu ẹ ṣé mo dúpẹ́ mo appreciate yín gan ẹ wọ àwọn aṣọ yìí èyí wà lẹ ní òsì nǹkan èyí wà lẹ ní òsì nǹkan eléyìí tún ga ó nẹ́nẹ́ ó skẹ́ngẹ́bẹ́ǹgẹ̀ ẹ rí nǹkan ni ẹ wo ọwọ́ mi ní kẹ́ ẹ wò ọwọ́ mi ní kẹ́ ẹ wò bó ṣe fine gèlè tẹ́ máa fi lóore òun àti gèlè ní price òun ṣe ọ̀tọ̀ ní price gèlè o tó ní ìsìlẹ̀ máa ní Kẹ́mi Bùkọ́lá ayé tó kún ẹ bá rí aṣọ ẹ̀ lọ́wọ́ Swiss lace ńlá ó ń yájú ẹ wò ẹ ṣáà rí stone yẹn ẹ ṣáà rí mo ṣe 100,000 ni 100,000 ni ẹ ra gèlè sí gèlè tó máa ń ṣe ẹ̀pá lélẹ̀ ẹ wo pépè gèlè yẹn ó dẹ̀ pọ́n wọ́n ṣe mọ́ ni ó yá gbà ń sáré polówó àwọn yẹn Swiss lace báyìí a máa polówó ẹ̀ lẹ́nu torí tí a bá ti polówó ẹ̀ lẹ́nu ó tún máa bọ́ sí kíní mi dẹ̀ fẹ́ èyí wà lẹ́ni ò sí nǹkan Kẹ́mi Bùkọ́lá ló lè ṣe Kẹ́mi fashion empire iléeṣẹ́ wa wà ní Ìjẹ̀gùn van bus stop ẹ ṣáà rí ó fẹ́lẹ́ lára ó fẹ́lẹ́ lọ́wọ́ bíi kódà Swiss lace ńlá gan ìyàtọ̀ díẹ̀ ló wà ń bẹ́ẹ̀ rí gèlè tẹ́ máa fi lò ó rèé ẹ wo gèlè ẹrí pọ̀ bá mú a ní gèlè lóríṣiríṣi o gèlè wa pọ̀ gan lóríṣiríṣi gèlè wa pọ̀ gan ṣẹ́rí náà kì í ṣe bó ṣe máa ṣe nìyẹn a máa ka síbẹ̀ mú gèlè ibi tá a máa kó gèlè sí yẹn ó ti yẹ ohun tún dà oye fídíò ti títọ̀ ṣe fídíò ti títọ̀ ohun tún dà ohun tún rèé àgbà yẹ̀wò àti gbèdé ẹ̀rí ni ṣé ẹ ti rí gèlè yẹn dà ṣé ẹ rí gèlè tó máa lọ fún mi kọ́lọ̀ ẹ̀ tiẹ̀ ti fáìn jù bí ìpé kan máa tọ̀nà yìí tó bá tọ̀nà kí ni máa ń gbogbo àwọn stone ilẹ̀ máa rí dáadáa àwọn náà yìí change this life ṣé ẹ ti rí báyìí ẹ change it now the same thing náà ṣé ẹ rí ẹ wo gèlè tó máa bá lọ nìyí ẹ ṣáà béèrè fún gèlè lánàá mi dà. Ohun tún dà ohun tún rèé akẹ́sẹ̀ ẹ̀wọ̀ aṣọ lè nílẹ̀ gan-an nílẹ̀ ìbí ẹ̀rí ni pọ́pù gèlè wà ń bẹ̀ yẹn pọ́pù gèlè ló máa lọ fún níbi ọyá bíbí gbọ́ gèlè yẹn la ní pọ́pù ẹ wò ṣe rí
100,000 gèlè tó máa lọ fún mi gbà. Hello. A máa ṣe gbogbo ẹ̀ lónìí because àti mọjọ́ tí a ti lè ráyè wá polówó. Ẹ tún wọlé náà. Sorry. Blue. Tomato. Blue wà nísàlẹ̀ ìsàlẹ̀ pátápátá. Sorry. Òun tún dà, òun tún rèé. 100,000. Ẹ wò ó. Ẹ lè lo gèlè lóyún. Lọ́lọ́ mi. Sorry. 100,000. 120 látaṣọ ìtẹ́lẹ̀ ó fẹ́ràn fún. So àwọn ẹ̀ka polo àwọn tó lè fi yẹn fún àwọn kéèké yẹn torí kìíní ò ní pẹ́ ẹ rí 40,000 40,000 40,000 mi ò ṣe kó gbà mi ò ṣe kó gbà 50,000 ti di 40,000 50,000 láti àwọn aṣọ ìtẹ́lẹ̀ ó ti di 40,000 bring that blue one the two tó lè bá mu wá 50,000 ó ti di 40,000 ṣé ẹ rí 40,000 mi ò ṣe kó gbà aláròró ò ní lè rà ń bẹ̀ aláròró ò ní lè rà ń bẹ̀ kó lọ́lẹ̀ kó dowó 40,000 50 láta ó ti di 40,000 ó ti di 40,000 mi ò ṣe kó gbà ṣígọ́m lace ṣálélé yìí ṣígọ́m lace ni wọ́n ń pè é rí ìgbà tó máa rà á nígbà yẹn nígbà tí mo kọ́ gbé wá 150,000 ìgbà yẹn kọ́nà kó ṣàánú èèyàn 40,000 promo ni mo fẹ́ ṣe léyìn lórí àwọn aṣọ yìí ẹ wá kó lọ́pọ̀ yanturu ọlọ́run ẹ wo ilé náà bó ṣe fine 40,000 ni mo fún yín 80,000 ní tẹ́lẹ̀ ó yá mo wá tán ok mi ń dúró kán ok ọmọ mi ní kí n máa dúró 40 ọwọ́ mi yà ìráyè ọwọ́ mi yà pápápá mo ti gbé sílẹ̀ ọmọ eré ẹbí ajẹ́ máa jẹ́ kó máa yá 40,000 80,000 tó di 40,000 ẹ wá mú gbogbo aṣọ ìlú ọ̀nà aṣọ ẹ mọ̀ ó yẹ kẹ́ ẹ jẹ́rìí mi fún nǹkan iyọ̀ kan ṣoṣo báyìí ó yẹ kẹ́ ẹ jẹ́rìí mi ipe gbogbo aṣọ tí nínú aṣọ kékeré tẹ́ bá rà lọ́wọ́ mi gbogbo aṣọ mi ló wà òkè ló fine ọlọ́run bá ń gbọ́ ẹ bá àwọn aṣọ ẹ̀ ní ìsìn tẹ́ bá rà ẹ̀yìn mi láwo aṣọ wà lára ẹ̀ kì í ṣe pé just aṣọ tó pé kò láṣọ lára abẹ́ kó kú òun lẹ̀ nítorí December tí ń bọ̀ àwọn aṣọ máa yapa náà ẹ̀rọ aṣọ 30,000 35,000 pẹ́ bá rí ó ń bọ̀ lọ́nà so a fẹ́ kí gbogbo ilé kúrò lọ́nà kò yé yín ó kúrò lọ́nà ṣẹ́rí 40,000 ni máa fún yín péré 40,000 ni máa fún yín péré tí ò dín tí ò lé èyí wà lá ní òsì nǹkan kó lọ́lẹ̀ kó dowó kí ló ń pẹ́ lẹ́rìn kí ló mú ẹ máa rẹ́rìn báyìí èyí wà lá ní òsì nǹkan Kẹ́mi Bùkọ́lá ló lè ṣe irú eléyìí ni mo wọ̀ o irú eléyìí ni mo wọ̀ kódà bíi mẹ́rin ni mo kó lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi yẹn ẹyọ kan tó lè bá mi rán ní kọ́lọ́jọ́ tó dé àwọn aṣọ wa pọ̀ ń bẹ̀ gan-an àwọn aṣọ kọ́sọ́mà tó wà ń bẹ̀ ó lé ní 28 pieces àwọn tèmi kan tó wà ń bẹ̀ 7 ni nínú 10 tí mo kó fún mẹ́ta péré mo tí gbà ń bẹ̀ òun ló bá mi rán ẹ bá dẹ̀ rí bó ṣe rán ẹ wò style ga ẹ wò èmi ní kẹ́ ẹ wò ọrùn mi ní kẹ́ ẹ wò ọrùn Kẹ́mi Bùkọ́lá ní kẹ́ ẹ wò
ọ̀rẹ́ mi rán ṣégè ọlọ́run lè dáná lẹ́bi o ọlọ́run ó ń dùn mí gan aṣẹ ẹ̀tún wá tẹ́lọ̀ ni ó ní ọmọ kan tí mo tún máa ń lo ọmọ yẹn náà dáa bọ́tí ẹ mọ̀ pé àwọn ọmọ yìí ẹnu wọn fẹ̀ owó wọn máa ń pọ̀ gan bò náà gùd òun la tún máa lò ń sìn so òun la tún máa lò gbogbo ẹni tẹ́ fẹ́ ránṣọ ẹ̀ ní sùúrù fún mi ẹ ní sùúrù fún mi ẹjọ́ tó lọ́nà torí ṣọ́ọ̀kì ẹ̀ sì wà lára mi bọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run àárẹ̀yàn mi so eléyìí náà irú ẹ̀ ni mo wò mo ní red ó wà lọ́dọ̀ ẹ̀ pẹ̀lú ọ̀dà kọlọ̀ bíi pink yẹn kò lè rán mọ́ so eléyìí ló bá mi rán nínú mẹ́tẹ̀ẹ̀ta tí mo pè aṣọ yẹn fine gan gown ló máa fine jù ọlọ́run kó forí jòkó ọ̀run ẹ̀kọ̀ọ̀kan náà ní ilé ayé òun náà fi ká ṣe dáadáa òkú ń sunkún òkú òun nílé ayé ewo lè ní ilé tẹ́ bá fi gbẹ́rù àti bùbá tẹ́ bá fi lè gbẹ́rù àti bùbá wọn máa wò yín ni ní àwọn aṣọ ẹ máa fojú di tí bá rán kan ní ẹ máa gbé kémi Bùkọ́lá tẹ ẹwọ ẹ mọ láìkí ẹ kí ló dé fi máa ṣe báyìí ná aṣọ máa bí báyà lọ rán má gbé aṣọ ẹni mo fẹ́ ọ̀sẹ̀ ẹ lọ ẹrù aṣọ kí ẹ lọ rán tí mo fi gbé aṣọ yìí fáìn ẹ gbà bí mo ṣe sọ fún yóò fáìn gbogbo àwọn tó ra aṣọ náà mi náà mọ̀ pé gbogbo aṣọ mi máa wà òkè gbẹ́lẹ̀ ní ìsìn ẹ bá fi gbé wọn ò lè mọ̀ pé iye tẹ́ ẹ rà ní because ó fáìn ìdòwò ẹ lọ 50,000 ṣálélé yìí mi ò ṣe kò gbà Kẹ́mi Bùkọ́lá ò ṣe kò gbà ohun tún rèé ohun tún dà ẹ tún wọ aṣọ yìí náà ẹ wò 50,000 ẹ wò léèsì white lace 40,000 òun náà fine ó fine ju owó ẹ lọ ó fine ju owó ẹ lọ kí lè léyìn ká kí má jẹ́ ká aṣọ nìyẹn jẹ́ lẹ́yìn ẹ wo eléyìí náà ẹ wo nǹkan ṣe é rí àwọn ilé àti rán bẹ̀ dáadáa mi jẹ́ tí polówó àwọn aṣọ tí mo rán yẹn ọlọ́run mi tí polówó ẹ̀ rárá bá ti máa wá mo rán àwọn aṣọ kan tó pé ọ̀rẹ́ mi yẹn ti gbé wá táyà tí polówó rárá tó dẹ̀ fún tó wàá polówó ẹ̀ bẹ́ẹ̀ nínú wíìkì tá a wà yìí ẹ wo ilé láwọn fi ilé ìrànwọ́ àti bùbá wọ́n máa wò yín nípa obìnrin máa fún yín wọ́n ní mọ̀ pé 40,000 ní ọ̀dọ̀ Kẹ́mi Bùkọ́lá lẹ ti lè rúru ilé kò síbi tá ẹ ti lè rí ọ̀dọ̀ Kẹ́mi Bùkọ́lá lẹ ti lè rúru àwọn aṣọ pọ́kúlówó ẹ̀ báyìí kì í ṣe pọ́kúlówó ẹ̀ ó fọ́yìn o ẹ wò kì í ṣe tó fẹ́lẹ́ lọ́wọ́ o ó náṣọ lára o torí ọdún bọ̀ ẹ bá clear ṣọ́ọ̀bù clear gbogbo ọdún ti dé ṣẹ́ẹ̀rí 40,000 ọdún dé Kérésìmesì Màríà bímọ ọdún ti dé a bá máa bọ́ sí kiri ní ìsì ẹ̀ mọ̀ pé yẹ ẹ wá aṣọ ẹ̀ náà aṣọ ńlá tẹ̀lélẹ̀ aṣọ ńlá ẹ bá rí ẹ mọ̀ pé ńlá ẹ bá rí lọ́wọ́ 100,000 aṣọ ara wọn ní 100,000 ẹni rí ẹ bó ṣe fẹ́lẹ́ lọ́wọ́ 100,000 gèlè ẹ̀dẹ̀ wà gbogbo aṣọ tá a rí bíi ló ní gèlè tó bá mi. ẹ wá aṣọ ẹ̀mí kọlọ̀ ẹ bó ṣe fine 40,000 ó ní stone ẹ wo stone gbogbo ìsàlẹ̀ aṣọ ẹ̀rí 40,000 ẹ lè fi rán gbádá ẹ lè fi rán àti yorùbá ẹ lè fi rán ọ̀rọ̀ àti blouse kọ́ wá bá yín láìní ẹ̀ kó máa fáyìn dẹ̀ kí ni ẹ ok àwọn aṣọ tí mo ní mo rán yẹn ní ẹ́kìtẹ̀ tí ẹ fi wọ̀nyí àti ìbẹ̀rẹ̀ sí ní ó pọ̀ gan o ṣe rí ká ti rán ẹ wò sàlẹ̀ oríṣiríṣi kọ́lọ̀ láti rán màá polówó ẹ̀ fún yín anytime from now a ní rẹpẹtẹ síbí rẹpẹtẹ tó ń ṣe díẹ̀ ok ara aṣọ ẹ̀ ni kọ́pù tí mo fi wọ̀nyí yẹn kọ́lọ̀ kejì ní 100,000 ẹ wo gèlè tó máa bá ẹ bí gèlè yẹn ṣe fine
gèlè ti fáìn jù. Kí ló ṣẹlẹ̀ gangan Kẹ́mi Bùkọ́lá má pààyàn. Èyí wà lẹ́ni ò sí ìka wo gèlè náà. Àwọn aṣọ yìí náà 100,000 ni. Aṣọ wà lára ẹ̀ gangan. Bọ́ọ̀lì ńlá ni. Mo máa lọ́ọ̀bù gèlè yìí. Ṣé ìsọ̀tún? Gèlè ti fáìn jù. Gèlè yìí má mọ kẹ́ ó má mọ. Lílì. Bùkọ́lá má mọ kẹ́ ó má mọ. Gèlè yìí mo fẹ́ fi wọ̀nyí kẹ́ wò. Àwọn ń ra gèlè òṣì, à ń ra gèlè wèrè. Àwọn gèlè tó jẹ́ pé adẹ̀ láwọn ilé ta ti ẹ̀wò bó ṣe rí. Ṣé ẹ rí? Mo mọ̀ yọ ni. Bí gbogbo ẹ ṣe rí nìyẹn o. Ẹ wá wọ̀ pẹ̀lú aṣọ yìí. Ó bá wá ní ẹ̀rí. Ó dàbí pé wọ́n bímọ ní 100,000 láṣọ yìí. Aṣọ yìí yẹ kí n ta ní 130. Bọ̀ mo kó lọ́lẹ̀ kó do la gbọ́dọ̀ máa ṣe. Ẹrù ti pọ̀ jù. Kó lọ́lẹ̀ pọ̀ mọ́ dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin ìyá mi yẹn. Ní ṣubú dànù lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin lè jìkà tí ò jẹ́ kí aṣọ kó yẹ̀ lọ́rùn mi. Ọlọ́run mo nífẹ̀ẹ́ yín gan, mo love yín gan nínú ẹ̀. Mi ìwá síta message ẹ bá wọnú ilé wa ọjà ti kún bẹ́ẹ̀ wọ́n kọ̀ sí ẹ̀rọ rajà ni mo máa tún wò pé Ọlọ́run mà ṣe o pẹ̀lú ìṣe kí ráyè wá síta yẹn wò ó pé kíní ẹ tún bá mi rajà ibi tẹ́ ẹ ti mú owó àgbà náà ò ní wọ̀bẹ̀ ẹ ní fojú sunkún ọmọ ọkọ ò ní kú mọ́ yín lójú ẹ ní mọ sàárè ọmọ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe ibi tẹ́gbẹ́yìn bá ti ná owó tó ná owó ẹ̀yin náà máa ná owó ẹ̀ẹ́dí ná ojú jẹ́ ń ta ilé ẹ̀ kí n polówó ilé náà tó rà sọ yìí fine ẹ wò ẹ bó ṣe fine 40,000 ẹ ń polówó àwọn aṣọ yẹn aṣọ pọ̀ ń bí aṣọ pọ̀ ń bí gan-an ní ìní parọ́ fún yín ẹ wò 80,000 màá sọ̀pọ̀ ní ṣùgbọ́n àwọn ọmọ yìí 80,000 òun mo fẹ́ ṣó méjì mo fẹ́ ṣó aṣọ yìí mo máa ṣó ńlá ìléyìí nílẹ̀ ènìyàn bẹ̀yẹn 100,000 nílẹ̀ wà nílẹ̀ kò sí yàtọ̀ kankan bẹ̀ Ọlọ́run bá ń gbọ́ 100,000 so ẹ ṣe gan o ẹ ká lọ múra fún ti sweet lace wa ká polówó yẹn fún yín lónìí lọ ọjọ́ mi àtúpolówó mi fún yín ẹ ṣé mo dúpẹ́ o ó dàbọ̀.